gbogbo ẹ̀yin aríran èké àtẹ̀yin onírìkọ́dín òfò 2026 ọbọ̀ orin òṣèré o ẹ má lọ tọ́jà wèrè o ẹ jáwọ́ fídíò yẹn bá mi subscribe sí Haaa TV ẹ like ẹ dẹ̀ share comment kò ní bàjẹ́. iṣẹ́ ń bẹ̀ lálákòrò gbèrú mi sọ mi ń bẹ lẹ́yìn gbẹ̀tì ohun tó bá gbé wá la máa fi sọ. ọmọ ṣàkèrè kèrè kéke iṣẹ́ ń bẹ̀ lálákòrò gbèrú mi sọ mi ń bẹ lẹ́yìn gbẹ̀tì ohun tó bá gbé wá la máa fi sọ. ọmọ ṣàkèrè kèrè kéke iṣẹ́ ń bẹ̀ lálákòrò gbèrú mi sọ mi ń bẹ lẹ́yìn gbẹ̀tì tó bá gbé wá la máa fi sọ. ọmọ ṣàkèrè kèrè kéke iṣẹ́ ń bẹ̀ lálákòrò gbèrú mi sọ mi ń bẹ lẹ́yìn gbẹ̀tì tó bá gbé wá la máa fi sọ. gbogbo ọmọ ṣàkóso wọn ṣàkànjí iṣẹ́ ń bẹ̀ lálákòrò gbèrú mi sọ mi ń bẹ lẹ́yìn gbẹ̀tì ohun tó bá gbé wá láyà fi sọ. ọmọ ṣàkèrè kèrè kéke iṣẹ́ ń bẹ̀ lálákòrò gbèrú mi sọ mi ń bẹ lẹ́yìn gbẹ̀tì ohun tó bá gbé wá láyà fi sọ. orí mi mama jẹ ṣàkóbá tá a fẹ́ gbẹ́ ẹlẹ́dàá mi mama jẹ ṣàkóbá tá a fẹ́ gbẹ́ orí mi mama jẹ ṣàkóbá tá a fẹ́ gbẹ́ ẹlẹ́dàá mi mama jẹ ṣàkóbá tá a fẹ́ gbẹ́. orí mi mama jẹ ṣàkóbá tá a fẹ́ gbẹ́ ẹlẹ́dàá mi mama jẹ ṣàkóbá tá a fẹ́ gbẹ́. orí mi mama jẹ ṣàkóbá tá a fẹ́ gbẹ́ ẹlẹ́dàá mi mama jẹ ṣàkóbá tá a fẹ́ gbẹ́. àwọn ọmọ ṣàkèrè kèrè kéke iṣẹ́ ń bẹ̀ lálákòrò gbèrú mi sọ mi ń bẹ lẹ́yìn gbẹ̀tì ohun tó bá gbé wá láyà fi sọ. ọmọ ṣàkèrè kèrè kéke iṣẹ́ ń bẹ̀ lálákòrò gbèrú mi sọ mi ń bẹ lẹ́yìn gbẹ̀tì ohun tó bá gbé wá láyà fi sọ. ariwo gan 2026 yóò lọ́dún yìí tó bá ti gbé dáadáa wá ó máa pa dáadáa tó bá gbé wèrè wá ó bọ́ síbù kan fi wèrè sàn gbogbo àwòránwọ̀ láti bí lọ́dẹ kòkun 2026 wọ́n mọ̀ pọ̀ ọdún ẹ̀sọ́ ni. yóò lọ́dún yìí tó bá gbé dáadáa wá ó máa pa dáadáa tó bá gbé wèrè wá ó bọ́ síbù kan fi wèrè sàn. ẹjọ́ ṣọ́ra torí ìbá kan ṣọ́nù gbogbo àwòránwọ̀ láti bí lọ́dún òkè òkun 2026 wọ́n mọ̀ pọ̀ ọdún ẹ̀sán ni. gbogbo ọmọ ṣàkèrè kèrè kéke iṣẹ́ ń bẹ̀ lálákòrò gbèrú mi sọ mi ń bẹ lẹ́yìn gbẹ̀tì
Ó tó bá gbé wá láyà fi sán. Gbogbo ọmọ ṣákéríkérí kéke. Iṣẹ́kíṣẹ́ ń pẹ̀ lálákòrò. Gbèrú ìsọ̀mí ń pẹ́ lẹ́yìn ìgbẹ̀tì. Ó tó bá gbé wá láyà fi sán. Gbogbo ọmọ ṣàkọsí ó ṣàkọjí. Iṣẹ́kíṣẹ́ ń pẹ̀ lálákòrò.